kí ló ń bá kiri lórí lọ́la yé mà àwọn ọmọ ilé bá wà ní àkàndé onídàájọ́ irúgbà rẹ̀ tí kò yàmùyàmù. Àkàndé ó yà Àkàndé. ilẹ̀. ké. torí ibú kápájà ilẹ̀ ẹnì kẹ́ torí pé bàtà wà kù. wọ́n ní burúburú ká torí wérewère kápò. bí sẹ́kù bá wá ń paraba tó ń fàrókò ya bí kíkí látẹ̀mí kọ́. Professor. Mẹ́jọ báwo ni? Professor. Ó máa dára fún ẹ. Ẹ ṣé o. Ibi tí mo dé Ọlọ́run amú yín lọ. Àmín Jésù. Ẹ pẹ̀lẹ́. Professor. Ẹ fi sí máa dé o. Àmín o. Àìsú ẹ̀ o ṣé mẹ̀jẹ̀. Bá mi kí mọ̀mọ́ ẹ. Yes sir. Professor. Mọ́mí. Ẹ pẹ̀lẹ́ mọ̀. Ẹ káàsán mọ̀ mi. Ẹ pẹ̀lẹ́ yes ma. Professor. Professor náà professor ló sí. Iwájú professor lẹ́yìn professor. Ọlọ́run náà ni àdúrà yín ló gbà lórí ọmọ. Ẹ ṣé mọ̀. Professor. Ó sóríire ọmọ mi. Mọ́mí ẹ ṣé mọ̀. Lọ́tún professor. Ẹ wò Ó mọ́mí. sì professor. Ẹ tún professor d'Abuja. Ẹ wò Àbújá, Èkó, bá ṣe máa ń ṣe mítìn yẹn káàkiri de. Ó lágbára mọ́mí. Mítìn yẹn wọ́n ti tún pè mí gan báyìí. Màá rí yín mọ̀. Ẹni kọ́ rẹ̀ mi pè mí. Mo ti gbọ́. Professor. Ẹ ṣé mọ̀. Professor. Kó Ọlọ́run bá ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ. Ọlágbájí náà yóò da professor. Lọ́tún professor. Òsì professor. Bí ìyá rẹ̀ náà lọ ya professor. Ìyá professor lọ́tún. Ìyá professor lósì. Àjọ profẹ́ yìí. Àjọ pò ó ní o. Ẹ kú ìkàlẹ̀ o. Mo sì kí gbogbo yín pé mo ránṣẹ́ sí yín gbogbo yín sì jẹ́ mi láṣẹ Elédùmarè ẹbí yóò ní bàjẹ́ ẹbí yóò sì ní tú lágbára Elédùmarè. Kò sóhun tá a torí rẹ̀ ké sí yín tá a pè yín náà gbogbo yín náà lẹ́tí mú tá a torí rẹ̀ wà ń bí kò ṣàjèjì sẹ́nikẹ́ni nínú wa. Ṣèbí báwọn baba ńlá wa bí wọ́n ṣe ṣe nígbà náà lọ́hùn òun náà la pé ká ṣe fáwọn ọmọ wa gbogbo yín náà lẹ́sìn mọ̀ pé àwọn baba ńlá wa nígbà tí wọ́n soko wọ́n fà wá sínú rẹ̀ torí òòṣà tá a bá fi hàn ọmọ ẹni ń máa ń parun ni kò sì nítorí mi bàjẹ́ láṣẹ ní ká ṣe bí wọ́n ti ṣe kọba lè rí bí ti ń rí láṣẹ pé kí àwọn ọmọ wa ká mú wọn wá ká fà wọ́n sínú iṣẹ́ oko káwọn náà kàn bẹ̀rẹ̀ ìgbésí ayé tiwọn lóko báwọn bàbá wa ṣe fà wá náà bẹ́ẹ̀ gbà náà lọ́hùn tá a bẹ̀rẹ̀ ìgbé ayé tiwọn náà ń bẹ̀ síbi tá a bá dé àgbà sì ti ń dé nígbà mo wá ń bọ̀ tí mo bọ́ ta mo rí i pé ọmọ àdéhùn ibẹ̀ ń ta ọmọ Sàùnsí ibẹ̀ ń ta àmọ́ wọn ò rí Lábànjí ń ta ìyá Lábànjí ń kọ́. Lábànjí ń kọ́. Lábànjí náà rí ta. Lábànjí ọmọ mi ò lè ṣiṣẹ́ oko mọ́ o. Àwọn Yorùbá ní ìran mẹ́ta ò gbọ́dọ̀ tòṣì. Mi lè máa jìyà kí n máa fi ara ṣiṣẹ́ oko kí súnmọ́ ọmọ tí mo tún bí náà ìpèsè oko ni ó tún ṣe
kò lè ṣeé ṣe. àǹtí mi kò lè ṣẹlẹ̀. tèmi mo sọ wọn o ọmọ tèmi ò ṣiṣẹ́ oko mọ́. má sọ yẹn. àǹtí mi ṣé iṣẹ́ oko wa dáa bí ni lẹ́wọ́n ní kọ́ ọmọ tí má ṣòkò. àṣìṣe oko. Karim tèmi bẹ́ńtà tí mo ti mú wá. ọmọ tèmi bẹ́ẹ̀ tà mẹ́. kí ló wá dé. tẹ́lẹ̀ ọmọ tí yóò ní darapọ̀ mọ́ wa ń bí. Ọlábànjí tèmi kò sí sọ́kọ́. ìyá Ọlábànjí. ibi bá a bá ti lérò wípé àbọ̀gbọ́n bẹ̀ tá a bá lọ rè bágàn bẹ́ẹ̀ a máa dun ní gan. n ò lérò wípé ẹnu rẹ ló yẹ kí irú ọ̀rọ̀ yọ ti bọ́ ta. àbí èsè wọ èmi ní ọ̀sà ìsojú rẹ ń gbogbo rẹ̀. tó wá sọ pé Ọlábànjí kò ṣiṣẹ́ oko kí ni jẹ́ báwọn. Ọlọ́gbàdá wọn máa sọ̀rọ̀ bí èwe bí. ó jẹ́ yín ni o. ó kàn jẹ́ yín ni ọ̀rọ̀ yẹn kọjá inú yín lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kúlò bá ṣe. ọ̀rọ̀ yẹn kọjá inú yín lọ. olórí ẹ ṣe. Ọlábànjí òṣìṣẹ́ oko bá mo sọ ohun. a ò lè gbà fún ọ. a lè gbà ó Ọlábànjí òṣìṣẹ́ oko. ìyá Ọlábànjí. a ṣiṣẹ́ oko. kí ló ń tọ́ rí gan tó fi pé Ọlábànjí ò ní ṣiṣẹ́ oko. kí ló ń tọ́ rí. ẹyẹ ṣe ń sọ̀rọ̀ ni ọ̀rọ̀ lẹ́yẹ ṣe ń sọ ohun. ó ní ọ̀rẹ́ Ọlábànjí kan mo pàdé rẹ̀ ọmọ tán ọmọ wu ni à ń fọmọ kí ẹ máa fi ọlá ọmọ òun tọrọ pòfẹ́sọ̀ ló ń pè mo dé bí pòfẹ́sọ̀ mo dọ̀hún pòfẹ́sọ̀ tí ìyá rẹ̀ náà bá jáde ìyá pòfẹ́sọ̀ ní bọ̀ wọn ṣé rẹ̀ òwe mi ni ọmọ mi náà ṣe pòfẹ́sọ̀. bí a ti ń ṣe lẹ́mí èèwọ̀ tí a ní o. iṣẹ́ oko la yàn láàyò. èyí ti ṣe. ṣé ẹ mọ̀ ìpele bí wa yìí àwọn kíkàwé ni iṣẹ́ oko la yàn láàyò. iṣẹ́ oko la yàn láàyò. bàbá ńlá bàbá wa iṣẹ́ oko náà ló fi bí wa. ṣèbọ́kùnrin lẹ́yìn ṣùgbọ́n ọmọbìnrin lèmi ọmọ tèmi lè ṣiṣẹ́ ó lè fi ṣe bàbá yín lẹ̀ kéṣù kó ṣiṣẹ́ bàbá rẹ̀. ẹ ẹ̀wọ̀n wo wá ṣòbí láàrin wọn kọ́ kọ́mọ náà dẹ̀ wà lóko. ẹ má dàá gba ọ̀rọ̀ jẹ́ nígbà gbá ọtí o. ìyá Ọlábànjí wo má ṣe lóògùn má rí o má dán wò bẹ́ẹ̀ bá ṣe ojú rẹ̀ ọ̀rẹ́ òun tẹ́nìkan ò rí rí ní wàrà ṣẹ́sà kọ́ ké sí Ọlábànjí. kọ́ máa bọ̀ wá sóko. kọ́ máa bọ̀ ní wàrà ṣẹ́sà kọ́ wá bá mi èmi gan ni wọ́n wàá mú lọ oko ọ̀hún tí wọ́n lọ rèé fi ibi tí yóò ti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ tí wọ́n lọ rèé fi hàn lókè. bẹ́ẹ̀ni. sọ ti yọ báwọn sọ́ra rẹ o sọ́ọ̀kì kù kọ́ bàbá àgùnkì aládì. ẹ̀gbọ́n mi Ọlábànjí tèmi tọmọ tèmi gbọ́ tèmi yìí Ọlábànjí yóò ṣiṣẹ́ oko. ó ní tó máa lọ nìyẹn. níwájú ọmọ rẹ wá ní o. ọkúrò wájú mi. ó máa ń lọ. Ọlábànjí ọkàndínú iyọ̀ ọkàndínú iyọ̀. kí la wà ṣó máa lọ mà nìyẹn. ẹ fi lẹ̀. táwọn Ọlábànjí wá sóko bí o. ọ dájú pé yóò soko. ọmọ tèmi wá ilé gbà ó. sóko. ẹ̀yìn àìpé kọ́mọdé ọmọdé tẹ̀. bẹ́ẹ̀ni. bọ́ba lè dánú gbogbo ẹni ẹ fi lẹ̀ ẹ fi lẹ̀. ẹ̀yìn àwọn ọmọ ẹ̀jẹ̀ kó wọn lọ oko tó bá yẹ ká kó wọn lọ ká lọ fi oko tí wọ́n ti máa ṣiṣẹ́ oko tá a fẹ́ fún wọn tí wọ́n fi máa dáko ká lọ fi àwọn ọmọ yìí ká ń bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn. ẹ fi Ọlábànjí lẹ̀ o ẹ fi ilẹ̀ bó ti ń lọ. kí ayé Ọlábànjí ò bá mú mi wá sóko èmi ò ní gbà o. alẹ́ èmi ò ní fi gbà lẹ̀ o. mi ò lè gbà o. èmi ò ní gbà. alóhùn fúnra rẹ̀ ọmọ ẹgan fúnra rẹ̀ ni ọ̀sán padà wá bẹ́ẹ̀ rẹ̀. àgóyà sá padà wá lóko. èmi ò gbà o. bẹ́ẹ̀ mọ̀ mí lánàá bẹ́ẹ̀ mọ̀ mí lánàá kó bá dé ní. ìyá Ọlábànjí ọbẹ̀ dá mọ̀lẹ́bí ìlú ọ̀dà kò burú. mo sá garawu mọrin garawu àti bá mú babaláwo tí lọlé ikú lọrẹ fọn náà wọ́n ní ojú pákọkọ rẹ máa wèrè mo ní wọ́n ní ilé ikú ló ń lọ ìwọ́n lọ ní dé mo ní irọ́ lẹ pa wọ́n lọ wọ́n bọ̀ torí mo lọ ní tòṣe a kì í bẹ́rí ológbò ní mògún ẹ̀yin ìyá mi mo tún dé o ẹ̀yin wọn ò jẹ́ ń sinmi ni bàbá sì ti jẹ́ ń sinmi ẹ ti mọ̀ ìpẹ́ yìí náà ò lè sinmi ẹ̀yin ìyá Ọlábànjí ni o agbóǹpọ̀ pé ká fa àwọn ọmọ wa sínú iṣẹ́ oko bí àwọn babaláwa wa bá ṣe fà wá náà sínú iṣẹ́ oko ìyá Ọlábànjí gbà bẹ́ẹ̀ ṣàdédé lọ́tún yóò padà o ó lóun fẹ́ ra Ọlábànjí léwé ó lóun rí pòfẹ́sọ̀ mo sì wí fún wípé bí a ti ń ṣe nílé mi èèwọ̀ ilé tọ̀dẹ̀ wa ni ó lóun ọ̀gbọ́n o ó lóun ò ràn Ọlábànjí léwé pòfẹ́sọ̀ wò ń ẹ̀yìn pòfẹ́sọ̀ tó rí èèwọ̀ ti ní ọ̀dọ̀ wa ni àwa èyí ní pòfẹ́sọ̀ àìní dókítà èèwọ̀ wa ni lọ́ọ̀yà èèwọ̀ wa ni báńkà èèwọ̀ wa èèwọ̀ wa ni o èèwọ̀ wa ládájọ́ o
ó sì ní ohun tó wu ẹlẹ́dàá òun nù tó ń fẹ́ sọ Lábánjí tó ń fẹ́ sọ ọ́ dà á sì lè lajú wa ká máa fi wòóràn. ẹ̀dùn àfàyàfà ẹ̀dùn àfàyàfà ẹ̀dùn àfàyàfà sáré tètè kó lọ rè báyà Lábánjí lóko kó lọ ṣe bí ọṣẹ ti ń sojú kó lọ ṣe bí ọṣẹ ti ń sojú ẹ̀dùn àfàyàfà. Agbara ò lọ́wọ́ Agbara ò lẹ́sẹ̀ gẹ́rẹ́rẹ́ ní wọ́ọ̀yàn rì gẹ́rẹ́rẹ́. kò sẹ́sì kan tí wọ́n lè mú lọ ní báyìí ọ̀sán ọ̀sán. ọmọ mi ó kàwé lọ́fẹ́ ilé fún mi kò tiẹ̀ sí ní tó sólókò mi kí ti ẹ̀rọ owó lò kí eré nǹkan ta. ẹsẹ̀ mi o ẹsẹ̀ mi o ẹgbà mi o kàlà ń pẹ́ o ẹsẹ̀ mi o ẹsẹ̀ mi o ejò ẹsẹ̀ mi yé. èmi ni mo ṣe ayé ni gan àbáyé ló ṣe mí. Lábánjí èmi ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé èyí ti ṣe wí mi. bàbá mi ṣé èmi mo ṣe ilé ayé wá ni àbí ìpè tí mo yàn. ọ̀sìnlẹ̀ ayé wa ọ̀sìnlẹ̀ ayé wa èmi ló ṣẹlẹ̀ èmi ló dé gan. nígbà tí mo lọ skul láàárọ̀ ẹ̀ lóòótọ́ àwọn ọ̀rẹ́ mi pè mí wọ́n ní èsì ìdánwò àwọn nígbó ti jáde ó kí wà tí mo wá débẹ̀ ọ̀dà o ìjẹ́ kí n lọ wo bọ́ọ̀dù onímùtẹ̀sì ìdùnnú lóòótọ́ wà tí mo rí nǹkan tí mo rí bẹ̀rẹ̀ mo rí wípé èsì ìdánwò wa ti jáde mo lè jẹ́ pé ẹ̀kan tẹ mọ́ máa ṣàlàyé fún yín ti yín àmọ́ orúkọ mi ṣáà jáde nínú àwọn tó pegedé. ọkọ oríire ẹ̀yìn sí ọ̀rọ̀ owó lọ́wọ́ àtòrí rẹ̀ sọ àbí ìyá rẹ̀ tí ò sí láyé ọmọ bí mo ṣe jẹ́ ni olórí ẹbí yín ni mí ẹgbẹ́ ìyá rẹ̀ mo jẹ́ fọkàn rẹ̀ balẹ̀ ẹ̀yìn ọlọ́léwé àwa wọ̀n. tó bá yẹ pé yẹn ni ó sì máa mọ wọn bá. ẹ̀mí ni wọ́n á pa ọlẹ́kùn. mo ní kí n lọ bá àwọn ọ̀rẹ́ mi kan fún mi ní báírò kí n lè fi kọ máàkì tí mo ní sílẹ̀ ìgbà tí màá débẹ̀ wọ́n ti porúkọ mi rí orúkọ lómi náà kọ síbẹ̀. wọ́n porúkọ rẹ̀ wọ́n porúkọ rẹ̀ bẹ́ẹ̀. sóhun ni wọ́n á pa ọlẹ́kùn fọkàn rẹ̀ balẹ̀ àwọn tán ṣe gbogbo wọn ò kú tán ni èmi mo sọ bẹ́ẹ̀ ọ wọlé bẹ́ẹ̀ wo kó tó dìbò yí ọ̀la wọ́n lé orúkọ rẹ̀ padà bẹ́ẹ̀. bàbá mi ń bẹ lágbára. oògùn wà. ẹ sì lóògùn. ibẹ̀. ẹ̀dá tó dẹrù iṣẹ́ mo fẹ́ mu. gbogbo àwọn tá a ṣe ti kú ọmọ wọn fọkàn rẹ̀ balẹ̀ Lábánjí wọn ò tó orúkọ rẹ̀ kọ ọbẹ̀. bàbá mi tí n bá máa fi padà síbẹ̀ ní òwúrọ̀ ọ̀la mo fẹ́ rí orúkọ. wọ́n ti mú ọ wọ́n ti mú ọ ọ ti wọlé sílé ìwé ọ̀hún wọ́n ti mú ọ. ẹ wo bí ń pa mí. lọ́ọ̀rì wá nǹkan jẹ wọ́n ti mú ọ. Yo, Damilola, how are you? Fine. How are you? Jọ mo ń jáde sí mo fẹ́ dé ọ̀dọ̀ àwọn client wa. ọ̀gá tó wá ní interview mi láti ìrìn ló dé níta. Oh, Olabanji and the other guy. Ọ̀gá. Oh, guys. Ẹ pẹ̀lẹ́. Báwo ni? Ta ni Olabanji náà nìyẹn? Sáyé ní ìta. Olabanji. Yeah, fún mi lẹ́tà Olabanji. Yeah. Olabanji. Yes, sir. Congratulations. So ìwọ ni company ni. So àwọn olè ní láti resume the Monday. Yeah. Ọ̀gá ẹ̀ tí fún mi tẹ̀lé. Kò sí wàhálà. We are with you, eh? Oh, what is there that it is well. Next time, Agbara,
àmọ́ bá ṣe máa ṣe but don't worry we are with you. Don't worry. So please Damilola mo ń lọ sí so àwọn tó wá lánàá yẹn wọ́n tún bọ̀ lẹ́yìn jẹ́ kán ló lè lè. Hello sir. Bẹ́ẹ̀ sà, ẹ̀ ọ̀gá wọn ti fẹ́ lò mí mo ti fún yìí. Bẹ́ẹ̀ ni mo fún mi ọ̀gá náà ti jáde lọ báyìí. Òfin ẹgbẹ́ máa sọ̀rọ̀ àbí? Ókè sà, ọ̀gá. Ewo èyí ti ṣe tánu níbo nu. Agbára ni mí. Agbára ò lọ́wọ́. Agbára ò lẹ́sẹ̀. Gẹ́rẹ́rẹ́ ni wọ́nyà rèé lọ. Agbára bá gbáre rẹ̀ sọnù kúrò lọ́wọ́ rẹ̀. Gbá sọnù. Ọ̀ká rẹ̀. Èmi ni Agbára. Ọ̀gá ó fẹ́ bá yín sọ̀rọ̀. Ta ló fẹ́ bá mi sọ? Mo ní èlò ọ̀pọ̀ Wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ sà. Hello yes ta ló sọ̀rọ̀ yes ta ni mo bá sọ̀rọ̀. Okay my chief sir yes sir. Bẹ́ẹ̀ ni sir but sir nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò lè rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn sir. Ìdí ni wípé ṣe rí ọmọ yín kò tiẹ̀ qualify rárá kò meet up bí ìgbà téèyàn fẹ́ gbé kí télọ̀ fẹ́ gbaṣẹ́ nurse ṣe mọ̀ pé ó yàtọ̀ síra gan tó bó ṣe rí nìyẹn jọ bó ṣe yẹ kó rí la ṣe ṣe yẹn ẹni bínú ṣì ẹjọ́ bẹ́ẹ̀ sà ẹ ṣe sà mo recognize yín mo dẹ̀ appreciate yín 1.5 million right bẹ́ẹ̀ ni but mi ò lè pa integrity mi jẹ́ torí 1.5 million sà 2 million well mi ò sọ pé ẹ try sà my chief ẹ ṣe but kò lè work chief ẹ get me mo understand yẹn ni kẹ́ understand mi ò lè ṣe sa 5 million sa my chief ẹ mi ni ẹ pé 5 million okay sir ẹ fún mi ní few minutes àmọ́ gẹ́ bá sí yín ṣe get me ẹ yẹ kí n bá sí yín 5 million you know what o ti ríṣẹ́ sí ẹ̀ fún bọ̀ sí. Ṣé mo ń lára tàbí? Orí díẹ̀ mi nìkan, àkọ́wà sí ní báyìí. Àwọn àti mọ́níjà. Ọ̀rẹ́ mi, báwo ni? Lẹ́tà yẹn gangan ni mo tẹ̀ fẹ́. Náà mo ní kí n dúpẹ́ pé ẹ ṣe ẹ̀kọ́. Yeah, thank you very much. Ẹ fún mi lélẹ̀ náà. Ẹyin kan tó ṣẹlẹ̀ ni wípé Mizop ti wá láti òkè. So kì í ṣẹ̀yìn gangan ló yẹ kẹ́ gba lẹ́tà. Bọ́ má wọrí, a máa ríra. Bọ́ sà, orúkọ mi wà ní blọọkì lọ. Mr. Banji, ní sùúrù, mo ní Mizop ti wà ń bẹ àtòkè náà ti sọ pé kì í ṣẹ̀yìn ló yẹ kẹ́ gbà. Ọ̀gá wa kọ́ mi sórí kí. Mizop ti wà mẹ́tọ́ parí sinẹ́sẹ̀. Ọ̀gá ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún mi náà. Ọ̀gá. Banji. That's all. Of course. That's all. Of course now. Long time. That's all. Long time. Olú ń lọ ń bolo tí ń bọ̀. Bá ṣe ń bí nìyẹn o. Ìlú yìí náà mo ṣì wà. Lóńdó iná. Mi ò tí ì kó ìlú yìí. Màtá bá rí bi lọ. But mọ́tò ẹ̀ ń kọ́. Mọ́tò mi lélẹ́yìí. Stop nonsense èwo ni mọ́tò ẹ̀ lè ṣẹ́ṣẹ́ wa. Ìgbà tó rò bá tí ìyọ̀ǹda mọ́tò nǹkan ṣá máa para wa ni. Okay. Ọmọ nǹkan tó ṣẹlẹ̀. Tí ó bá pé meeting tí mo lọ ni because mọ́tò mi nìyẹn mo dẹ̀ lọ sí urgent meeting kan. Mọ́tò lélẹ̀. A ní nǹkan tó lọ́rùn yọ̀ǹda nìyẹn ṣe. Okay. Ọmọ tó ṣẹlẹ̀ meeting tí mo lọ ń bá ní kájọ máa lọ́lẹ̀ ni mo ní 25 million naira tí mo fẹ́ fún ẹ. Kí ìwọ náà lè meet up pẹ̀lú àwọn guys tó kù àti pé ìwọ tó jọ́rẹ́ mi kò yẹ kó wà bí ilé tó bá di Saturday. That's 20 kilo pé. Just 25 million naira ṣé owó nìyẹn ni. 25 million naira. 25 million naira ló ń tọwọ́ bíi tí. Lásán ṣé kìí ṣe kó ń tàn. Wo gba káàdì mi ní kò pè mí ti gbọ́ 25 million naira tó bá dọjọ́ Saturday pípẹ́ kọ́ máa ní kájọ máa lọ lé mi. Lásán. Make sure pé kò pè mí o. Make sure pé kò pè mí. Pè mí àfọ̀n.
ṣé mi pariwo. Manager! Manager! Secretary! Where is secretary? Manager! Oga! Where is secretary? Oga! Where is secretary? Mo rán oníṣẹ́ ní ìsàkọ́, mo rò pé ó yẹ kó ti dé náà. Ó yẹ kó ti dé bẹ́ẹ̀ sà, look at you, yes sir. Anyway, àmọ́ ní àbábálọ̀ rẹ̀ okay sir. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú tó ló gbà síṣẹ́? Oga kò sí anything, everything is going nowhere. Kò sí anything. Yes sir. CV tí mo send sí nǹkan ẹni ẹ̀kọ́ ló gbà síṣẹ́ o. Ẹni tó gbà síṣẹ́ is not competent. Ẹni tá ṣe gbà síṣẹ́ tó bo iṣẹ́ wa tó ti ń lọ bí kíní tẹ̀ ó ti dá gbogbo ẹ̀rú. No, and the guy is trying, bro, yẹn ṣiṣẹ́ gan. You are telling me the guy is trying. So I am lying. No sir. No, me so better. If you are that person to send to me or competent, iṣẹ́ wa le ko ṣe rí o. Ọ̀gá ẹni yẹn ló ní mo gbà sa ẹni yẹn ló. Don't tell me that. O fẹ́ you want to lose your job? Atosa. No sir. Tell me. What's going on? Sir. Nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé sà ṣe rí ọ̀rẹ́ yín ṣèfilé mo bọ́rọ̀ àwọn ni wọ́n pè mí pé based on relationship tó wà láàrin yín pé kí n fi ọmọ wọn sí ipò yẹn. So kó gba ẹni tí ò competence ṣiṣẹ́ nígbà tí mi fún ẹ ní instruction ó wá ní ẹnìkan ṣèfilé mo bọ́ láàbí kí ló pé. Ṣé relationship náà nígbà ṣiṣẹ́ àbí competency you are going to be fired. Ọ̀gá ẹjọ́ sà. Now I am giving you 24 hours. Ẹni tí o send CV sí mi call him back. Yes. Or if you lose your daughter, yes, do what I say. Okay? Rather than that, and she will kill me to pray to me. And she will even kill what bandit. Hello Tony. Hello. Suka mi afa. Okay, ń bọ̀ ló wà. Ló gba 25 million yẹn kó wá bá mi ná. Ká dé tè lọ síbi tá ń lọ. Owó yẹn ti wà lọ́wọ́ mi already. Okay. Ń bọ̀ ní kí tí wá bá báyìí. Wá bá mi ní guest house yẹn ó ṣá mo mọ̀ bẹ̀ náà. Màá jẹ́ experience. Okay, mọ̀ pé màmá retí ẹ. Tá bá ti ṣe nǹkan tó ń fẹ́ ṣe tán ọdẹ máa lọ ṣe fàájì tiwa. Mọ̀ pé wá bá mi ń bẹ̀. Ṣé thanks. Ewo agbọ́dọ̀ Agbara ni mí Agbara ò lọ́wọ́ Agbara ò lẹ́sẹ̀ gẹ́rẹ́rẹ́ ní wọ́nyàn rí lọ gẹ́rẹ́rẹ́ ẹ̀wọ̀ ẹ̀yìn ọ̀fẹ́ ràn Lábàndí lọ́wọ́ kò ṣeéṣe o ìwọ olùrànlọ́wọ́ tó ọ̀fẹ́ ràn ní lọ́wọ́ tó béèrè kọ́ tó ṣèrànlọ́wọ́ kọ́ tó di ọjọ́ sátidé tó dá fún Lábàndí pé kọ́ wá bá ọ pé ọ̀ràn lọ́wọ́ ọ̀ọ́yà wèrè torí ìjókíjó báyìí la sí wíńdò ayọ̀káyọ̀ báyìí ni wèrè ń di ẹrù rẹ̀ kalẹ̀ ń yọ ọ̀yá lọ́jọ́ sátidé ọ̀hún gan-an kọ́ ọ máa sinwín kọ́ ọ sì ya wèrè bẹ́ẹ̀ ni àṣẹ́gun ọ̀fẹ́ ràn lọ́wọ́ ó ṣèwọ̀ ẹ̀yin irúnmalẹ̀ ẹ ṣé o tẹ́ ẹ̀ jẹ́ ń sorun àsùnpìnyè Lábàndí wọn lọ wá ṣiṣẹ́ oko olóòṣe ìyá rẹ ló kó bá ọ ìyá rẹ ló kó bá ọ wọn fìtínà ìgbésí ayé rẹ ọmọ pé ọ̀ṣùlẹ̀ ayé wà. Kí bàbá ẹ ti dé ni ẹ kò ti dé bí báyìí náà. Ó yẹ ti dé ni náà. Káfọ̀ rẹ̀. Kí ló ń ṣe látàárọ̀ náà? Mo ti gbówó yẹn dé ìsìn ìyá jẹ́ ká lọ yàrí. Wọ́n sáré bá mi lọ́sùn move. Ká lọ bẹ ẹni tó ní ká lọ bá. Kí ló ń wá káàkiri? Ní sùúrù 25 million naira. 25 million yẹn ti wà lọ́wọ́ mi, let's go. Ló ṣí ẹ̀ farabalẹ̀. Owó tó ní kí n gbé wá ni mo gbé wá farabalẹ̀ kẹ́kẹ́ wọ inú mọ́tò. Owó? Ó yẹ ti wà lọ́wọ́ mi sẹ́. Farabalẹ̀. Farabalẹ̀. I'm coming. Yes, 25 million naira. Àti 25 million naira. Ọ̀rẹ́ ò ṣe mí. I don't need it. I think I have 25 million. Ọ̀rẹ́ dídé náà wo ló ń ṣe yìí? I'm with my friend. Mo mọ̀ pé àwọn ọ̀rẹ́ náà gba ṣeré dídé. I'm with my friend. I'm going to UK. 25 million. 25 million yẹn báwo la yára rẹ ṣe é sí? Thank you so dídé. I'm coming. Don't disturb me. I know what I done. What's wrong with you? Ó dà dúró. Ló ṣẹlẹ̀.
35 million naira. Ẹgbẹ́ mọ̀ gbà rí ẹ̀dá kan ṣàánú mi. What is going on here? Ló ṣẹlẹ̀. What is going on here? Jẹ́ mọ wọn ni. Lásùn. Dúró. Wá sórí. Má ṣe fíìmù fẹ́mi. Ó sọ fún mi tẹ́lẹ̀ pé ó fẹ́ hàtì. I'm not so sure. Ẹbí ẹ̀kọ́ ọ̀rẹ́ ti yé mi. Kò dẹ̀ kúkú ṣe fíìmù o. Ó ti mọ̀ pé mò ń bọ̀ tẹ́lẹ̀ àbí. Sí wàhálà. Owó yẹn ti wà lọ́wọ́ mi. What is going on? I'm playing with my sisters. I'm playing with my sisters. Kò yé mi mo débí báyìí náà bí mo fẹ́ máa bá Ṣé wèrè? Ikú yà pé ìdàgbé ògbólé náà. Orí mi o. Sọ́ọ̀tì mú kan ni. kò dẹ̀ mú kí mú kankan o. Ọ̀rẹ́ lèmi àti ẹ̀ mú kí mú kankan mo mọ̀. Ó mọ̀ pé ìjẹta mi ló ń bẹ̀yìn. Ìjẹ́. Oníkìní wá sí. 25 million naira. Gbọ́dọ̀ yẹn owó tí àmọ́ ti gbé wá. Gbogbo òun yẹn dání wá. Ẹ dáná sun. Lóòótọ́ ló pé. Olùkọ́ àti òṣèlú. Oh, get this car. Ẹgẹ́t, owó èlé mi wá fún báyìí. Ó kẹ́yìn ló fẹ́ gbówó yẹn fún. Ṣé òrèlè? Owó yẹn ló wà lọ́wọ́ tèmi. Rárá mi ò lè sáré dé gbówó fún yín báyìí. 25 million naira. 25 million yẹn wà lọ́wọ́ mi ọ̀rẹ́. Ọ̀dà ayé yóò ní bàjẹ́ tí yóò ní sẹ́mi. Mo gbọ́. Àmọ́ mọ̀ dáadáa ọ̀rẹ́ mi. Sọ́jà mi sọ́jì náà. Ó promise mi lówó ìbáṣe mi lè náà. Wọ́n ti ṣe mí. Kò yé mi o. Mo ti ní kórè mo mọ̀ wọ́n ti gẹ́ẹ̀tì mi. I'm with my Wọ́n friend. yẹn ti wà lọ́wọ́ mi sẹ́ let's go. Jẹ́ ká lọ. Okay, don't Wàhálà tó gbé. 25 million. Ó wà lọ́wọ́ tèmi báyìí. Ẹ jẹ́ ká wá fi gbé lọ ní tó jẹ́ bá ti ká. Nǹkan ti ṣe mí. That ṣe mí. What is it? My friend. Mo wà ní UK lọ́wọ́lọ́wọ́. Ọlábánjí wo ìwọ mo bá lọ́rọ̀ o olórí ẹbí wa jìnnà sí o gbogbo ìtàn tí ń sí ọ olórí ẹbí wa ló bẹ́ẹ̀ òun ló wà ń di rẹ òun ní sí ọ. Ngbà tí ẹ pè mí tẹ ránṣẹ́ pè mí ọ̀rọ̀ gidi kan tó nítumọ̀ òun ni mo rò kó bí ẹ fẹ́ bá mi sọ. So ọ̀rọ̀ táyì ń sọ ẹ báyìí ṣé ẹ lè láyà kẹ sọ lájú lórí ẹbí. Olórí ẹbí ẹgbẹ́ àti ìyá mi kú tán òun ló tẹ́wọ́ gbà mí. Bàbá táyì ń sọ̀rọ̀ ẹ yìí ó mọ̀ jìyà lómi gidi gan. wo òótọ́ ọ̀rọ̀ òun ni mò ń sọ fún ọ̀hún gbogbo nǹkan tí ń ṣe ọ́ láti gbà wọn òun ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ owó tí mo ní òun ni mo yá ọ̀hún. ẹ̀gbọ́n Èmi. Ẹ kò lẹ́sàn. So bá ṣe kọjá lẹ́gbẹ̀ẹ́ mi sí àfihàn rí ìran ọ̀kún so ìran tí a fi mí rí a rí pé ẹ wà nínú ogun kan tó ń jà yín lọ́wọ́lọ́wọ́ báyìí bọ̀ nínú ogun yẹn bí wọ́n ṣe fi hàn mí a fi rí pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà so wọ́n dẹ̀ ní ègbé ni fún ẹni tí a ò fi rán tí ó jẹ ègbé sì ni fún ẹni tí a ò fi rán tí kò jẹ. So ọ̀rọ̀ tí bàbá ìrìn sọ fún mi tán kíákíá yìí kò sí rọ́mbẹ̀ òótọ́ ni ti ṣe mí. bá a dájọ́ ọjà pé bá a dọ́sùn oṣù a máa kò ìbá yìí ìyá mi o ìbá kọ́dá ìbá ṣẹ̀dá arágbáwo rámọ ṣẹ̀dí àwọ ìlà rẹ ìbá bójúlókè lókè alúbẹ̀ẹ̀bẹ̀ àràbà wo òde ọ̀yán mo ṣe bá o mo ṣe bá yín o ẹ̀yin ìyá mi ò sáré mafia mo ṣe bá yín o ẹ̀yin torí Lábànjí ni mo ní kó má ṣe é torí má ṣe lóògùn má rí ẹni bá so tẹ́nìkan ò ṣe rí dandan ni kójú rẹ̀ òrí ò tẹ́nìkan ò rí rí o Lábànjí ìyá rẹ̀ pé kọ́ máa sòkò kọ́ máa ṣiṣẹ́ oko ẹ̀ tá à ń ṣe ilé wa ó ní ó kàwé a sì tọ́ máa kàwé ó ní bẹ́ẹ̀ òun ọ̀ràn Lábànjí ọmọ tòun òun ọ̀ràn léwé ó sì kó Lábànjí kó dànù yọ́yọ́ wọn ò ní jó ráyé gbé o lónìí gan-an ni wọ́n lè Lábànjí ṣáájú lé òde ọ̀run ẹ̀yà ayé o ẹ̀yà ayé o
ẹ bá ń lé lábàndí ẹ bá ń lé sádùlé ọ̀run o pẹ̀lú gbogbo àrà gbogbo ìwé tọ́ka ẹ̀yin rúmọ̀lẹ̀ mo bẹ̀ yín mo fẹ́ kẹ́ ẹ bá ń lé jù sádùlé òde ọ̀run ẹ bá ń lé jù sádùlé òde ọ̀run báyìí bọ́bá ti bọ́ ọ̀tá báyìí mo lọ rèé sálábàápàdé ìjàmbá ọkọ̀ kó sì kú fínfín kó kú yáwúyáwú yáwúyáwú kó kú fínfín fínfín lẹ́dọ́kú ó tẹ̀bà láyé kó lọ rèé gbọ́bẹ̀ lọ́rùn kó lọ rèé bá ìyá rẹ̀ kó lọ rèé bá aládùn yóò jọ bẹ́ẹ̀ ni mo jẹ́rìí yín mo jẹ́rìí yín mo jẹ́rìí yín ẹ lọ sí sáwọn kíákíá o wọ́n wà fún yín lóúnjẹ yín tó bá dọ̀dọ̀ ọ̀rọ̀ ẹ ṣe ń wo. ọ̀gẹ́rẹ́rẹ́ àwàsẹ́yìn tirẹ̀ má bọ̀ wá. ayé mà lé o ayé tó tó ayé àkàmàrà ayé iye ni kíde rẹ̀ ó má dé ni ayé mà burú o bẹ́ẹ̀ nìkan bá wá tilẹ̀kùn ẹnìkan sì ṣí padà wá ọmọ ológo wọ́n sì fẹ́ pa tògótògó tó bá wá rí bẹ́ẹ̀ lẹ́kùn tẹ́ẹ̀tì èmi àwòrògùn alẹ́sìwọ́dọ̀ ikọ̀ láàfin olúmọkin òjíṣẹ́ ọ̀rúnmìlà mo ti ṣí eléyìí náà o mo ti ṣí àdápadà ní àdápadà ọ̀yá padà sílé ayé kó o máa ráyé pé padà sílé ayé kó o lọ lè lo ògo rẹ ikú kí pẹ̀tà lójú rẹ o ẹni tó pa ọ́ ṣe tiẹ̀ ní èmi ò dá ọ padà sílé ayé. ẹ ti ṣe arákùnrin kí ló dé ń bẹ́ẹ̀ ni mo rò gan mi kí ló dé ọ bá lè fi mí lẹ̀ kó o jẹ́ kí n máa gbógo mi lọ. tó bá wá rí bẹ́ẹ̀ lóòótọ́ ìwọ ló lògo rẹ ṣùgbọ́n wọn ò fẹ́ kó kú tògótògó iṣẹ́ tó rí fi rán mi ó ní mò ń ṣe ọ́ ọ̀nà tí Ọ̀rúnmìlà bá mi Àgbàmìrègún tó ní máa tọ̀ ọ̀nà náà mo sì ń tọ̀ kò sì ní hun mí torí ṣuṣukúṣu kì í hun iná o kò ní hun mí. ó dà kò burú gbà náà bó o bá wá mọ̀ wípé ó darí padà sílé ayé ó sọ mí lóbìnrin ni o bó o bá ti lè sọ mí lóbìnrin kò séwu níbẹ̀ kọ́ kò lè ṣeé ṣe. ọ̀dà àtọkùnrin àtobìnrin gbogbo wọn náà ló mú go látòdì ọ̀run wálé ayé ọmọ aráyé ní gbàkádàrádà ayé ò dáa ayé ò sunwọ̀n ayé ò má yé sí mi má yé sọmọ mi wá paradà àlùpàyídà paradà àlùpàyídà paradà ọyà paradà kọ́ máa lọ èyí mo ti wélé ní àrò ti rọ̀ mọ́ yẹ bẹ́ẹ̀ ni kò ṣe kí ni bẹ́ẹ̀ ni kò rí o ẹ̀yin o àṣẹ wà ní tìrèké ọyà máa lọ kó lọ lògùn rẹ pẹ́pẹ́. lọ́sàn gangan àjẹ́ ọlọ́run ló mọ̀ ní jáde òde abo tí mo rìn re kí ló ṣe tó bẹ́ẹ̀ ọmọ rẹ yé burú ayé níkà ìkà lèèyàn èèyàn níkà inú ayé níkà wà ayé tó tó ayé àkàmàrà bọ́mọ aráyé bá wò ṣùṣùṣùṣù wọ́n á sì mú kádàrá ọmọ ènìyàn wọ́n á sì bàjẹ́ wọn níjọ́ rogo rẹ̀ lò èyí yóò lògo rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ kó tí àti rogo lò ní. ẹ̀yin mo ṣe yìí ná ẹ má jẹun mi o. ẹ̀yin lábàá díkọ́ rè ó ṣèwọ̀ àgbàrá ò lọ́wọ́ àgbàrá ò lẹ́sẹ̀ gẹ́rẹ́rẹ́ ní wọ́nyàn rè ó ṣèwọ̀ ẹ̀yin òkú là ń dàkàrà ó dàsẹ̀. ìwé ìyeye yìí gbá ní o ìwé ìyeye yìí gbá ní ọjọ́ tí mo dá kò ì pé o ìwé ìyeye yìí gbá ní. bàbá o bàbá lórí ẹbí bàbá ò sílé bàbá jí ni bàbá jí mọ́tò ti gbà bàbá títí bàbá máa nìsọ bàbá Alagbawi mo jáwé gbégbé ayé ẹ mọ̀mọ́ gbé mi lọ mo ní mo jáwé gbégbé ayé ẹ mọ̀mọ́ gbé mi lọ mo jáwé tẹ̀tẹ̀ ayé ẹ mọ̀ tẹ̀ mí rí o mo jáwé.
jáwé pépé ayé ẹ mọ̀mọ̀ gbé mi lọ mo jáwé tẹ̀tẹ̀ ayé ẹ mọ̀mọ̀ tẹ̀lé mi. Àwòrògún. ọkùnrin ló ké sí. Ìkọ̀lá ààfin ọba Olúmakin. ọkùnrin ló ké sí. Ọ̀gá rẹ̀ láyé. báwo bá perí awo àti dáhùn ajú kẹrẹ yẹ́rìyẹ́rì. Bẹ́ẹ̀. àlejò láre. Èmi lórí o. ọkùnrin mo rí. Àwòrògún alẹ́sùnwọ̀dò. àwòrán tí wọ́n jẹ fẹ́ yẹ. Ìkọ̀lá ààfin. wo ń bọ̀ wá. èèyàn náà rí. Bẹ́ẹ̀ ni. kà sí nǹkan. Kọ́mọ́ bá a sí náà ni. Kọ́mọ́ bá a sí náà ni. àlejò náà mo rí o. báwo bá rí awo àti fúnra wọn. Àkìfúnra bẹ́ẹ̀ ni. Àwòrògún alẹ́sùnwọ̀dò. ọkùnrin ló ké sí. Ìkọ̀lá ààfin ọba Olúmakin. lákọ̀ ọmọ wà bí ìbọn. Ọ̀gá rẹ̀ láyé. kèé sú mi kèé rẹ̀ mí. agara ìdá Elédùmarè. ẹ lẹ́. Èmi nu. mo mà rí ọ. Kọ́mọ̀ bá a sí náà ló ṣe rí ni. Kọ́mọ̀ bá a sí ni. Wọ́n mọ̀ wá rí níbi mo rẹjú sí. Ní àwọn irúnmọlẹ̀ ni wọ́n ti ta mí lólobó. irúnmọlẹ̀ ajìkọ̀tún. irúnmọlẹ̀ ajìkòsì. Gbé ọmọkùnrin tí mo lé kúrò nínú ayé tí mo lé sájù lé òde ọ̀run. Wọ́n ní ọ̀sán alábàápàdé rẹ̀ pé o sì ti dá ọmọkùnrin o ti dá padà nílé ayé. lóòótọ́ mọ̀ ni bẹ́nìkan bá tilẹ̀kùn ẹnìkan á sì ṣí. bẹ́nìkan bá da fánù ẹnìkan á sì kó ifá. lóòótọ́ ni èmi mo wà ń di rẹ ọmọ ológo ni o ògo rẹ̀ kún kẹ́kẹ́ ògo rẹ̀ ṣáná dáadáa èmi mo dá padà wọn wá dá padà lọ́kùnrin mo pa láwọ̀dà mo sọ́dọ̀ bìn. Ta ló fi sẹ́yìn o? Iṣẹ́kíṣẹ́ ló ṣeun. láàrín mi kì í. Tó wá rí ilẹ̀kùn tó wá sí. Lọ́wọ́ amúkàsì sí ọba o. àṣe kì í bọ́jọ́ àṣe kì í bọ́rùn àṣìṣe ò lè bá èmi mo sọ bẹ́ẹ̀. Àwòrògún. mo jáyé. Sọ wá rí mo wá fún ọ lọ́jọ́ méjì báyìí. Ọjọ́ méjì péré mo fún ọ. pé kí ni. Kọ́ lé ọmọkùnrin ọ̀hún tọ́ ló sọdọ́bìnrin kọ́ lé padà sádùlé ọ̀hún. ṣé ọtẹ mi lọ́dún ni àbẹ́ ọkọ mi láwo àbẹ́ ọkọ mi ń fa. àjogúnmọ́ lèmi kì í ṣàtẹ́mógún. iṣẹ́ bàbá ńlá tèmi mo ṣe kò sí ilé ìhùn mi. bọ́ ọ bá kọjá yìí rẹ ilé ó gbé ọ ní. Kásà èmi náà lèmi náà. ẹ bá fojú àgbàrá wo kúdẹ́tì odò ó mà gbé lọ wọ́n gbé ọ lọ kẹ́nìkése ni. sẹ́mi wọ́n pa tìyẹ̀tìyẹ̀. èmi ojú pé gbogbo rẹ̀ máa ń wèrè ọ̀wá àràwù ẹni ọ̀wáyé dáná àdìgorí òkè àjàtí lọ́mọ olóòkú gòkè àtàn ẹgbẹ́ gbé mi lẹ́yìn sí àṣàkẹ́ ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ mi ni. má sùn o torí tó bá sùn ọ̀ ní ladúmọ́. èmi ọ̀ ní dídáyé mọ́ èmi mo sọ bẹ́ẹ̀. ṣé èmi akọ ẹ mọ́ ti jàbí ológìdán ọ̀rọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ kù tí ń kọ́dọ̀ léminú bọ́ ọ bá dán wò mo wí fún ọ lẹ́ẹ̀kan sí ikú ni mí iná tí ń jó ni wàì. sẹ́mi èmi wà lè gbọ̀n níbi ká àgbà fún gbogbo ara mo fi ń dọ̀ ní làwùlàwù. èmi ni. a kì í gbà ṣọṣọ lójú lédè Ọ̀yọ́ ṣọṣọ ni mí o bọ́ ọ bá gbá mi ọ fẹ̀jẹ̀ wẹ̀. sẹ́mi èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. Àwòrògún. kò sí ń tọ́ ṣe. má sọ tí mo ní ọ̀sẹ̀ ọjọ́ méjì mo fún ọjọ́ méjì. ká ní mo mọ̀ pé wọ́n tètè pàdé rẹ̀ rí bájínẹ́tù ń bá fi kù ọ́. wọ́n dáná ogun yá ọ ni. ọ̀dà n ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. ọtí kú ọdẹ wọ̀. òkú rẹ ló ń wò wọn ọtí mọ́jọ́ ọjọ́ ikú rẹ ló mú. ẹni bá ní kọ́mọ èèyàn má délé ayé kó gbélé ayé pẹ́pẹ́pẹ́ ẹ̀dà gírì bá ń darí wọn sọ́run ẹ̀dà gírì ọkùnrin ló ní kọ́mọ èèyàn má gbélé ayé pẹ́pẹ́pẹ́ ẹ̀dà gírì bá ń darí wọn sọ́run ẹ̀dà gírì. arákùnrin yóò mú wá ń kéke o ọ bá mi lákọ̀ mọ̀ wá bí ìbọn irúnmọ̀lẹ̀ ajìkọ̀tún irúnmọ̀lẹ̀ ajìkọ̀sì ẹ bá ń dáná yá arákùnrin ẹjọ́ mọ̀ pé ewé ju ewé lọ oògùn ju oògùn lọ. jẹ́ ń wá sáré lọ pàdé àwọn tí mo fẹ́ lọ ó sì fẹ́ dá ń dúró anákàṣì rẹ lórí ìlú. arápá nìka okòkò nìka ìka nìka àjà èyí wo dìwọ́ awo ọ̀sán òkúta àwọn ìwọ̀n ìyàwó òru ẹ̀mí tó orúkọ òdi ọ̀run àyà mi wà gírì sẹ́kẹ̀sẹ̀kẹ̀ àbíjà wàrà òdi ọgbọ́n alágbẹ̀dẹ ọ̀run ó rọ fọ́sọ́ ó rọ fàjẹ́ ó rọ fàrà ẹ̀yin mo tún wá sábà o Àwòrògún alẹ́sùnwọ̀dò ó ní kí ni wọ́n ṣe ẹni bá sì ní kílẹ̀ ó ṣe lẹ̀ ẹ́ ṣe fún ẹni bá ní kílẹ̀ ó ṣe lẹ̀ ẹ́ ṣe hàn ẹ̀yin òrìṣà ilé mi o ẹ gbéra ẹ̀yin òrìṣà ilé bàbá mi o ẹ̀yin gbé Àwòrògún ti rí eyín fi o wọ́n ti yájú sí yín o ó ní kò sóhun tẹ́ ẹ jẹ́ ẹ̀yin kí ọjọ́ tó wọ̀ kí Àwòrògún alẹ́sùnwọ̀dò ẹ̀yin kẹ́sẹ̀ bọ́sẹ̀ ti ń sojú ara o. bàbá àgbàkúpa bá ń ṣe ìṣekúṣe ó dàṣẹ
tàṣẹtàṣẹ ní ṣẹ láwùjọ àwọn òkú ìdímẹ̀rẹ̀ ní ṣẹ láwùjọ tàwọn ẹranko kára ọ pa ọ́. àwọn orogún bàbá délé ọ̀kílé ọ̀dọ́rùn ọ̀sọ̀rùn rẹ bá ń kí bàbá mi lọ́rùn. arámọ̀kà ìmú jẹ ènìyàn ọ̀rẹ́ rẹ jẹ́ tèmi mú. Agbara tó bẹ́ẹ̀ o ti ṣe bẹ́ẹ̀ ọmọ wọn kàn kì í kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kò kú lójú ẹsẹ̀ bàbá ní ká mọ̀ ní ọlọ́lá mú o ẹlẹ́lẹ́kẹ̀tẹ́ rí o kì í rúdú àtọkùn bọ̀ èmi kọ́ ikú mi ò sí lọ́wọ́ rẹ. ẹ wọ ìjà dágbàdà àdágbàdà ìlọ ẹ bá mi jọ ẹ gbà mí o mo gbẹ o ọmọ wọn kọ fọgọ Agbara tó sọ bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ Agbara yé ọkọ. ṣé kò sí gbolo wá sí ìmọ̀. wo ọ̀rẹ́ náà ló ní kí wọ́n jòkó sí bíi nǹkan ìdébì ni ọ̀rẹ́ mi ewu ṣọlọ́ ọ̀rẹ́ méjì ni Sisi Banji náà ní ṣé torí tiẹ̀ ló wá ṣe ń wọ̀hún káàkiri àbí o jọ ọ̀rẹ́ mi o ẹ má tẹ̀já fọ̀rọ̀ lẹ́ka tó sọ̀rọ̀ jọ ṣé Sisi Banji nìkan náà ni ọ̀rẹ́ mi o nìkan ni láàárọ̀ o nìkan ni lọ́sàn-án nìkan ni lálẹ́ o nìkan lọkùnrin máa sọ̀rọ̀ sí jọ ọ̀rẹ́ mi tiẹ̀ wù mí jọ ṣé tàyà tó fẹ̀ yẹn ló fi ń wọ àwọn ọkùnrin ni àbí kí ni Sisi Banji ní tààmì ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi kò sí máa ń làágùn ara ẹ̀ kò yé mi náà o ṣẹlẹ̀ mi náà ti ro sọ́tún mo ti ro sọ́sì èmi ti ẹ̀ wá rò pé ṣé kìí ṣe pé Sisi Banji ti forí èmi àti ẹgbà parọ́ ṣé kìí ṣe pé ó ti lò wá torí kò yé mi o wo kí ni Sisi Banji fi dáa tó mi kí ló wà lára Sisi Banji ṣé ti àyà ẹ̀rìn náà yìí ní ká sọ ẹ wò mí kò wo ọmọ èmi nìkan láyé mi kí náà tiẹ̀ rí nílẹ̀ lára Sisi Banji ká tiẹ̀ wá sọ tiwọn tó tiẹ̀ ti darúgbó. ọ̀rẹ́ mi wọ́n máa ní títọ́jọ́ tèmi. wò ó má jẹ tẹ̀lé ọ̀rẹ́ mi. sórí gbogbo èrò ọkàn mi Sisi Banji yẹn bí ẹni pé kí n mú kí n pa ni. ìyẹn tó wá pọ̀ jù. tó bá jẹ́ pé. ẹ káàsán o. ọ̀rẹ́ mi ẹ ṣe. ó ga o ojú ẹ ló ń dán yín o tí ẹ mọ̀ pé gbòòrò tí ẹ ṣe kínní. kò dọ́dọ̀ mi mo sí tí mo fẹ́ tí mo rí kò dọ́dọ̀ mi rárá èmi. ló wá dá mi dúró síbi láti àárọ̀. má bínú mo ní good news fún yín ẹ gẹ̀ẹ́sì kí ló lè jẹ. kí ni tún sí gẹ̀ẹ́sì ọ̀rẹ́ mi nígbà tí mo ń ṣàjẹ́. olórí burúkú ó ṣàyà bí ẹran wèrè ṣé ìwọ nìkan ló ní ilé ayé ọkùnrin tó da ìwọ ni owó ìwọ ni àwa tó kù ṣáà máa ṣe ni oníṣoríro tó lòun ló jùsì. ọ̀rẹ́ mi ò sọ̀rọ̀ mi. ọ̀rẹ́ mi wo mo ti tún ronú lọ́jà rẹ. ó yẹ má ṣe wá láti guest Ọláníyì mi ni ó ti propose. Ọya ṣe pé nìkan náà ni. Ìwọ iná ni. Nǹkan tó da èmi nìkan náà ni. Ìwọ iná ni. Ọlá trust yẹ. Èmi nìkan náà ni. Trust yẹ. Ẹ sọ mọ̀ mo wà ń bẹ̀. Ọ̀rẹ́ jẹ́ bí ẹni kankan. Báwo ló ṣe ń ṣe? Kò sí ọlá Ọlọ́run náà ni. Má fàṣírí náà wá náà. Ọlá ṣé mo tún máa parọ́ fẹ́yìn náà ni. Àlọ́ ìparọ́ o. Ṣé ti wá rí níyì mi? Ọmọrọmọ náà. Measure it. Kí mo fẹ́ tí kì í rà fún mi. Máa gbé mi ṣe shopping. Aṣèrànlẹ̀ ni 1 million naira lára. 1 million. Mo dáràn. Serious? Mo ra nǹkan fún mi measure it. Aṣọ ni òun diesel everything. Ó ní wedding. Ó ti ṣe IV. Ó ti ṣe everything. Corporate mi máa worry. Mo máa take over everything. Ànídà sí lò. Mo jẹ́rìí ẹ̀. Ọ̀rẹ́ mi tó ṣú ọ. Èmi ọ̀rẹ́ ìyàwó. Tẹ́lẹ̀ nǹkan. Tẹ́lẹ̀ nǹkan. Arúgbó ni. Arúgbó ni wọ́n ti. Mo ara mi yẹn. Ọ̀rẹ́ mi ò ṣá. Ọ̀rẹ́ mi ṣá lọ́wọ́ ọmọ. Ọ̀rẹ́ mi ṣá lọ́wọ́ fẹ́sẹ̀ nǹkan bí ẹ̀ báyìí. Ọlọ́run ni. Ẹyin mi ló ń bọ̀. Má wọrí jàre. Ẹyin mi ló ń bọ̀. Láti ẹ̀wọ́rí máa dààmú ara ẹ̀ torí wọ́n ló máa ṣáwó. Ó ti pín àrí kan ṣe. Ó ti pín gbogbo ẹ̀ o. Èmi lèmi máa bẹ́ẹ̀sì. Ó náà ní náà. Ṣùgbọ́n darúgbó. Pẹ̀lú ìrọ̀rùn ìpàdé o. Sọ̀rọ̀ o. Ó ní wádìí yẹn ká máa wọrí. Ó máa gbé every ọ̀rẹ́ mi ló máa raṣọ ẹ̀. Kò sí wàhálà. Ló máa raṣọ ẹ̀. Èmi nìkan tán. A tún ní gist mi tèmi àti ẹ̀ máa ṣe. Ó yá náà. Ó dà.
ọ̀rẹ́. Akọ́rúbọ̀yé bàbá. Abọ́yé bọ́ ṣiṣẹ́. Ẹ lẹ́ o. Ó mà tó jọ mẹ́ta. Ṣàlàáfíà ló wà. Ẹ ǹlẹ́. Ẹ pẹ̀lẹ́. Ìjọkàn pẹ̀lú. Báyìí tó ṣe rìnrìn rẹ̀ ó pẹ́ yóò ti yọjú sí mi káyìí. Ṣàlàáfíà lẹ wà. Kí ló dé tẹ wá fi nílẹ̀ bẹ́yẹn? Ẹ̀yìn sórí kíní àlòyà máa ń lò yẹn. Mi mọ̀ tẹ̀ bí n bá ti rọ́mọ kékeré kó bá mi tẹ̀ mi lè ṣàlò ẹ̀ n bá ti ṣàlò ẹ̀ má bínú. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀ kò jẹ́ fọmọ yín lẹ̀. Má bínú wà sóríire. Mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe orò tá a máa ń ṣe nínú ìlú yìí. A fẹ́ ṣòro a fẹ́ ṣètùtù ìlú wa níbí yìí. Ó dẹ̀ gbọ́ pé èèyàn náà máa fi ń bọ orò yẹn. Àìsọ́bà ẹran ọ̀wọ̀ òun rí a máa ń pè ẹran òun rí a máa ń pè sórí èèyàn ara máa ń lò ní tòótọ́ ṣùgbọ́n a kì í pè bó ṣe pè ní. Ẹ̀yin ṣé kò wá sí. Bàbá ṣe mọ̀ pé látọ̀dọ̀ tí mo ti ń dọ́dọ̀ yín mi ìgbó forí. Báwa. Èmi wá fẹ́ fàsìkò yìí sọ fún yín ẹ má wulẹ̀ ṣe wàhálà rárá pé ẹ̀rọ ẹnì kankan rẹ̀ ẹ̀yin ẹ̀fọ̀kàn ara yín balẹ̀ bàbá yín wà. Wà bàbá wa. Ó sọ bàbá rẹ̀ bàbá ṣe rí èmi tí mo dúró yìí n tẹ́ fẹ́ fi bọ ètùtù ọdún yìí ń bẹ ní ìkáwọ́ èmi. Ibi tá a fẹ́ gbẹ̀bù sí obì tí lálẹ́ wù. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ayé rẹ̀ ò ní bàjẹ́ wà á ṣoríire ẹran ọ̀wọ́ tí wà lẹ̀ kò sí wàhálà. Ẹ̀yin ṣáà fọkàn yín balẹ̀ àmọ́ ó ní tó bá dé o. Bíi fọkàn rẹ balẹ̀ ìlú máa ṣe é dáadáa sórí àwọn ìyá máa ń rán jáde yìí máa ń wá ẹran ọ̀wọ̀ wá yìí àwọn yẹn náà owó rẹ̀ máa ń fún wọn ìlú àṣẹ é dáadáa. Bàbá 5 million. Èló rẹ̀ jẹ́ 5 million. Mílíọ̀nù márùn-ún. Bàbá ta dédé ìlú pàápàá ṣé dédé ìlú pé 5 mílíọ̀nù sórí já fún ẹ ní ọ̀kẹ́ méjì. Èwo náà ń pè lọ́kẹ́ méjì. 2,000 200,000 yẹn. Bàbá ọmọ rò jẹ́ sẹ́mi náà èmi ní àwa nǹkan fún ẹ. Bàbá ẹ ṣe wá dáadáa. Ó dà bàbá ẹ jẹ́ ṣe ní mílíọ̀nù mẹ́ta pé ẹ jẹ́ dúró bẹ́yẹ bàbá. ẹ mọ̀ máa ṣẹlẹ̀ máa bá kábíyèsí sọ̀rọ̀ máa pé dédé àwọn awo ìkú àbá wọn sọ̀rọ̀ àwọn ya máa ń rán náà owó rà máa ń fún wọn ìpè yìí dẹ̀ tún máa wá nírọ̀rùn fọkàn rẹ balẹ̀ àṣẹ dédé rẹ papọ̀ ìlú àṣẹ dáadáa. Bàbá ṣé mo parọ́ fún yín rí ni. Irọ́ ò parọ́ fún yín rí. Mo fún yín balẹ̀ bàbá. Ẹ wá gbọ́ ẹ yà fi òun sí ẹ má jẹ́ òun dẹ̀. Fọkàn rẹ balẹ̀. Bàbá. Òun ò gbọ́dọ̀ yẹ. Àwọn rẹ̀ ní àwọn rẹ̀ bí náà. Adágún ẹ. Iṣẹ́ yìí mo lè ṣe lọ́wọ́ mi ìdí parí ẹ̀ ń bà fún ẹ pé kó tún lọ lò ní ìgboro. Ebi máa ní àsìyìn lọ àsìyìn bọ̀. Ẹni ṣorí kúrúkú. Ìfà ó ṣe o. Ẹ̀yin alálẹ̀ ìlú yẹn ṣe o. Pé ìrọ̀rùn re ọdún tì yìí ló máa bá dé. Ẹ ṣe o ẹ̀yin alálẹ̀ lẹ̀ yìí. Kájẹ̀lẹ̀ bá èmi nìyẹn. Ó máa ń gbé lọ́jọ́ yìí ṣe orí kèmí wa. Serious mo fẹ́ lọ style aṣọ. ìyẹn náà bá ti. Ọ̀rẹ́ mi fẹ́ wá sọ kíní kan fún ẹni jàre. Ó ní ibì kan tá a fẹ́ lọ lálẹ́ abúlé kan wọ́n fẹ́ ṣe ọdún orò kan ńbẹ̀ lé ní. Ọdún orò yẹn bá dìgbọ́ ọ̀rẹ́ mi. Mo dẹ̀ rí pé nǹkan tó fẹ́ ṣe yóò gba pé kéèyàn jáde. Lóòótọ́ ni torí ẹ̀ mo fi gba tiẹ̀. Wọ́n máa ṣe ọdún yẹn nírọ̀lẹ́ yìí. Ìrọ̀lẹ́ la máa lọ. Ó di àárọ̀ ọ̀la ká tó dé. Àjọmọdé bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi. Àjọmọ̀rọ̀. Ó ṣe èmi nìyẹn. Bọ̀dá ní iyọ̀ nǹkan. Ó travel. Bọ̀dá ní ìyẹn gbìyànjú lára yín lọ. Àbí omi lè wé. Sọ̀rọ̀ ya jálọ má jà pẹ́. Jálọ. Àgbàrá ò lọ́wọ́, àgbàrá ò lẹ́sẹ̀. Gẹ́rẹ́rẹ́ ní ń wọ́nyàn rè.
máa ń dùn gan o. Ọ̀rẹ́ jẹ́ àṣẹ ìkẹ́ kí bàbá ń bí ká tó máa lọ. Lóòótọ́ máa ní. Ọ̀rẹ́ jẹ́ ká a ní bàbá kan tẹ̀lé wa ká tó fẹ́. Bàbá yẹn máa náà sí. Bàbá kàkà tẹ̀. Bàbá o. Àbọ̀yè bọ́ ṣiṣẹ́ o. Àlejò ńláre mo gbà, àlejò ńláre mo gbà. Ṣàlàfíà rè mo bá ní. Ẹ máa pè mẹ́ta. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ̀ta òkú rẹ̀ fi ṣe. Bẹ́ẹ̀ni bàbá mi. A fẹ́ rí yàn kan sàlẹ̀ níbí ni. Àwa ní ká kú fẹ̀ kan kí yín bí. Onígbéyàwó rèé. Ó rèé. Iná ní bàbá mi. Àwọn obìnrin dẹ́kun síbẹ̀ o. Olóríire. Ó yá wá kí bàbá. Wà á dé soríire kalẹ̀. Ẹ̀yìn ìbáṣẹ́ bá mọ mi báyìí á jò. Bí gèrè bá mọ mi á jò. Ẹ̀yìn kíyì ẹ̀ kó ra. Báyìí. Ọ̀yá máa bọ̀. Bọ̀ báyìí ràgùtàn máa ń wò. Ẹ wo ẹ máa lọ. Ó dà bójú bá yẹjú. Ẹ wo ohun ò lè yẹ. Ohun ò lè yẹ. A tún pàdé o. Ìfà ó ṣe o. Àyàlábá Ajínáà gbìyànjú. Wọ́n wá pọ̀ wọn ò ní jẹ́ kọ́ mọ́ wá ṣiṣẹ́ oko. Àmọ́ wọn ò rè gbogbo ọ̀gẹ̀dẹ̀ tó ti gbó káíkáí. Wọn ò rè kúrò lórí rẹ̀. Ara ń fún mi. Ìfúra lóògùn àgbà. Pásá òfúra pásá jẹ́ náà jọ òfúra àtàdì. Ara ń fún mi. Èyí ti ṣe. Ọ̀yẹ́là bá a fẹ́ mọ lójú àríran ìmúhùn tó bá fẹ́ kárò lẹ́nìkan rí. Èyí tí ọ̀bá fẹ́ kárò lẹ́nìkan rí. Ọ̀pá òrùgbẹ́nu ìrẹ́gá gbọ̀ngbọ̀dúbàrà ọmọ tágìrì ẹ̀jìgà. Èyí ti ṣe. Yàlábájí. Ìwọ ni. Èmi ni. Kí ló tún wá ṣe ọ̀fọ̀ kọ́lẹ̀ mi ló tún wá ṣe lóko. Ọ̀dẹ́ fọ́kọ mi lẹ̀ fún ọ. Ṣèlè ni wọ́n kọ́ lásọ̀kọ́. Mo fẹ́ wá gẹ̀wọ̀n gẹ̀dẹ̀ mi. Iṣẹ́ ọwọ́ tó ṣe é lẹ̀ ní èmi ni wọ́n jẹ́. Ó pẹ́ tó ti ń ṣe àṣemọ̀ rẹ̀ rèé. Kí ló fẹ́ ṣe? Èmi á máa tú òkú pa lẹ́lẹ́kejì tó kó túbọ̀ rí ọ̀run ẹlẹ́ẹ̀kejì. Èmi ni. Kí ló fẹ́ ṣe? Èyí ló ráyè mọ. Ibi tẹ́mi náà wà wọ náà lọ bẹ̀. Níbo? Ó ṣe wọ̀. Ẹ̀yin ìyá mi o. Ẹ̀yin ìyá mi ọ̀sán àrímọ̀ fi abíjú ẹlẹ́yẹ tí mo lágbára abíjú àtàbà tí ń jẹ láwùjọ àṣà. Mo tún dé lónìí o. Èmi mo dé lónìí ẹ jẹ́ n rẹ́yìn ìyá Alábánjí bí mo ṣe rẹ́yìn rẹ̀ lákọ̀ọ́kọ́. N ó tún rẹ́yìn rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni rẹ sáhùn. Ìwọ kíní rọrùn yìí. O ò gbọ́ ni. Òjò tí gílá bá fojú kan ná. Efirin a máa kọrun. Bára bá ti sán. Àti igbó àtijọ́ apá lọ́lọ́ ni. Ẹyẹ gúnugún lórí kọ̀rọ̀ mi lọ bú sínú ayé rẹ lónìí. Ìwọ. Èmi ò ní kú kan tí mo. Òòjọ́ lóró òtọ̀ múlẹ̀. Ikú ìpẹta lójú ìran. Òòjọ́ lóró náà mú kí. Èmi a máa tú òkú pa. Ewo! 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 Ẹ̀yin ìyá mi o! Ẹ̀yin ìyá mi o! Ewo! Irọ́! Ikú ìpẹta lójú ìran. Ewo! A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ àṣeyọrí sinimá Àgbàrá tí ẹ wò tán yìí. Àwọn èèyàn ẹ máa ń sọ wípé tẹ́ ẹ bá wáyé ẹ̀ẹ́dọkùnrin ẹ̀yin tẹ́ ẹ bá wáyé obìnrin lẹ́yà àánú yín ń ṣe mí bó ọdọkùnrin ó lógun bó o sì dóbìnrin náà ó lógun pé tó bá wáyé ọkùnrin lọ́ọ́yà tó bá wáyé obìnrin lọ́ọ́yà èyí ò kì í sórí rẹ o bí ó ṣe wípé kó o ṣẹ́ ogun ayé rẹ. Ẹ gbọ́ Àgbàrá lòun ò lọ́wọ́ òun ò lẹ́sẹ̀ ó ní gẹrẹ báyìí lòun máa ń wọ́yan rì bẹ́ẹ̀ sì làwọn kan pé àwọn ò lè fún wàrà ṣùgbọ́n àwọn lè dá wàrà nù kò sí rọ́ńbẹ́ o kò sóhun tó lè dà níwọ̀n ìgbà tó bá sì jẹ́ lórí ilẹ̀ èèpẹ̀ nínú ayé yìí kò sóhun tó lè dà tí ogun ayé rẹ ò ní rí ọ èèyàn ń wọlẹ̀ wọ́n rí ẹni bá ti kú nìkan ni wọn ì tún rí mọ́ àdúrà ló gbà àdúrà ni kó o múra láti gbà kó o dira rẹ lámùrè gírí kó o mọ ohun tó gbà kó o fàyè rẹ fún Jésù òun nìkan ló lè ṣẹ́gun fún ọ. Àgbàrá rẹ́rìn ìgbẹ̀yìn lórí ayé Lábánjí ọ̀rẹ́yìn rẹ̀ lọ́kùnrin wọ́n tún sọ́dọ̀ obìnrin ó tún fàlẹ́ àwọn ọ̀tá lọ́wọ́ àwọn ọ̀tá ló tún yàn lọ́rẹ̀ẹ́ iṣẹ́ Àgbàrá náà ni ọ̀yàn àwọn ọ̀rẹ́ ọ̀yàn àwọn ọ̀tá fún un gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀wá rí mọ́ ti rẹ́yìn rẹ̀ wọ́n fi ṣètùtù wọ́n fi rúbọ gba orí rẹ̀ mú kó gbàdúrà kó múra sàdúrà dáadáa. Àgbàrá kò lóun ò nílé wò ó
onílé ni ò ní gbà fún ẹyọ ọmọ ológo lẹ̀ nígbà ẹ̀yin tẹ́ ẹ gbé ohun èlò ọlọ́run lọ́wọ́ lẹ̀ nígbà ẹ̀yin tẹ́ ẹ mú tẹ́ ẹ wáyé wá ṣe lẹ̀ nígbà ẹ múra sọ̀rọ̀ ara yín o ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ máa bá wa ṣe fíìmù yìí sinimá yìí ẹ bá wa ṣe ẹ fún gbogbo ènìyàn káàkiri gbogbo àgbáyé ẹ bá wa ṣe sinimá yìí fún wọn ẹ ṣe àdúpẹ́. Thank you. God bless you all.